ما ينبغي الأمضى رب الورى طيبت الله وجوتي لا تلطو لا جويا إلى رجل تفقايا لمن دوبا فبات تايا طيبت الله وجوتي لا تلطو لا جويا إلى رجل تفقايا لمن دوبا فبات تايا ọmọ ọ̀yọ́ aláàfin kárẹ̀ láyé mímọ́ ọlọ́run ọba tó gbòǹgbò ọba tó tẹ̀yọ kò sálọ fi wẹ̀rẹ̀ láyé ń bí kó dẹ̀bọ́ọ̀dì lọ́rùn kò má lálọ́ fi tán má ṣe bí ẹ̀dá má ṣe bí ẹnìkan peter lọ́rùn kọ́ kìràkìtà ẹ̀dá láyé kọ́dà ara ẹni ọlọ́run ti kọ́ àtọ́ bàbá lára màmá adẹ́jẹ́ kìkì máa ṣe ẹran wọ́n fi kú sí pẹ̀lẹ́yà ara wọ́n fi mí sí lóṣù kẹrin oyún àti máa yọ màláìka bọ́mọ lálejò láti ikọ̀ táyé ẹ̀ máa jọ rísíkì ṣọlọ́lá ni àbọ̀lọ́ṣì ni àmàlí iṣẹ́ tó máa ṣe ájálí ṣẹlẹ́mì kíkún abẹ́lẹ́mì kíkún ṣàkíyù ṣàìdù ṣọlọ́rí rẹ̀ àbọ̀lórí bú nígbà yẹn náà máa kọ́ àrínú ròde olùmọ̀ràn kan ó ti mọ tí mo kọ́ ó ti mọ tí mo kọ́ bí kékeré ó pè mí ó fi gbìyànjú mi tó ń tọ́jú rẹ̀ pè mí ọlọ́run láyé mi kún fayọ̀ bóyá bá tilẹ̀ ọjọ́ ti yọ lọ́tùmọ̀tún lọ́jọ́ yọ ìlà òjìlẹ̀ tó fà kan yọ lọ́mú ní dúpẹ́ fún bá tó tayọ. Mr. Fiti èmi ò ní yé dúpẹ́ ẹ̀rọ aláṣọ yé ẹ̀rọ alápẹ̀lẹ́ akọrin òye tààrà yé ń gbọ́yé apèdègbà yìí pẹ̀lú òye ọlọ́run ṣe ọwọ́ orí ẹlẹ́yẹ mi kò máa kéré olùtanilọ́rẹ̀ kúndẹ̀ abẹ́dẹ̀ lọ́gbẹ̀kẹ̀lẹ̀ bó ṣe ń ṣe nílẹ̀ pẹ̀lú mi ni kò máa ṣe bó bá wọ
ọjọ́ orí mi lékún.